صلاة الله وسلامه على أشرف رسول الله سيدنا وحبيبنا محمد بن عبد الله صلى الله عليه وسلم وعلى آله وصحبه وكل أهل الله. اهدنا يا هادي، علمنا يا علام الغيوب، وانفعنا اللهم بما علمتنا، وزدنا يا ربنا علما نافعا، رب أنعمت فزد، آمين الله. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Wa alaikum assalam wa rahmatullahi wa barakatuh. Adúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. Alhamdulillah. Àtọrọ àlékún ìkẹ́ Ọlọ́run àti àlékún ìgẹ́ Ọlọ́run fún Ànábì wa Muhammad. Sallallahu alaihi wasallam. Náà bá wa pínkẹ́ náà kárí gbogbo àwọn tó ń ṣe tà Nábì títí dọjọ́ mi dàgbé àmọ́ kọ́lọ́ mọ́sà fi àwa náà sínú wọn. kọ́lọ́ ń jẹ́ kọ́rọ̀ rẹ̀ ṣe mọ́ wa láà wípé wa akharina minhum lamma yalhaqu bihim wa huwa al-azizul hakim. Dhalika fadlullahi yu'tihi man yasha wallahu dhul fadlil azim. Amin ya Allah. Kó tó di pé àwọn al-qawaidul fiqhiyya wa gbogbo wa náà ni a wà nílùú lárí bí gbogbo ẹ̀ sì ń lọ káàkiri lórí social media. Àròyé òun ò kọ́lé mi fẹ́ yà sí bí kò ṣe àwọn nǹkan kọ̀ọ̀kan tó generate jáde nínú àròyé òun tó sì wá jẹ́ pé amrun khatirun jiddan. Èyí ò lè mi fẹ́ sọ̀rọ̀ lélẹ́rí nọ́pútọ̀ náà lọ bí méjì àbí mẹ́ta. So àwọn nǹkan míì tó ní kálukú ń fa àti wọ́n sọ níhìn lọ́hùn àná la uridu al-khawda fiha. Mùsùlùmí ní kálukú lẹ́tọ̀ọ́ sí kó hold opinion ara rẹ̀. Èyí tí mi fẹ́ sọ òun làwọn àròyé kan tó jáde. Àkọ́kọ́ òun náà ni ọ̀rọ̀ kan tó ta sí mi létí bí ẹ̀ǹjẹ̀ ta àbírọ̀lẹ̀ ẹ̀jẹ̀ tàbí jọ̀wọ́ wípé wọ́n láwọn sàhábà kan wọ́n poison Ànábì. Sí bẹ́ẹ̀ ni sẹ́ẹ̀rí wà fún. Ẹlẹ́ẹ̀kejì òun náà ni pé àwọn kan náà wọ́n sàhábà kọ́dà wọn lọ dá Ànábì lọ́nà wọn fẹ́ pa á. Sí bẹ́ẹ̀ ni. Ẹlẹ́ẹ̀kẹta òun náà ni ọ̀rọ̀ èyí ní pẹ́ńbélé yìí kò gùn, ọ̀rọ̀ tó jẹ jáde látara pé àwọn tí wọ́n kọ Sahih Bukhari kalẹ̀ ní àbí Sahih Muslim ní àbáwọn kó àwọn tùrọ́ọ̀fù wa àwọn nasakh gbogbo wọn náà ni òye sáfà sáláì mẹ́ka ni wọ́n. Nọ́kútọ̀ mẹ́ta òun náà lèmi fẹ́ gbogbo yòókù tó ní kálukú ń fa aláwọ̀ ibi tí ó tó ní kálukú sí. So èyí àníyàn mi sí kílà al-janibayni àbí dáwà mi sí kílà al-janibayni ni pé kásá wà níyàn wà wò. So èyí ò lè náà ọ̀rọ̀ wípé Ànábì sallallahu alayhi wa sallam àwọn kan wọ́n dá lọ́nà wọ́n alẹ́ nìkan sọ ipé kọ́dà gan nù wọn Abubakar àti Umar wà ń bẹ. Ọ̀rọ̀ náà kò lẹ́sẹ̀ ńlẹ̀ pé Abubakar àti Umar wà nù àwọn tí wọ́n dá Ànábì sallallahu alaihi wasallam lọ́nà. Àdìsá yẹn ṣẹlẹ̀ fi gásúwá tí Ànábì ń darí láti gásúwá tó Tabuk láwọn ọdún gbẹ̀yìn ni. Ànábì ń darí láti gásúwá tó Tabuk. Ànábì tí ń bọ̀ wá kìí ṣe àkọ́bà àtọ̀nà Madina. Gásúwá tó Tabuk ni kìí ṣe àkọ́bà àtọ̀nà Madina sí Mẹ́kà, kìí ṣe àwọn jẹ́ ṣe bẹ́ẹ̀ yàtọ̀ àkọ́bà kìí ṣe àwọn. Now Ànábì ń darí ogun bọ̀ wá sallallahu alayhi wa sallam gẹ́gẹ́ bó ti wà nínú àwọn kutubu sunan inda ahli sunnati wal jama'a, àwọn masadiru tọ̀dọ̀ tiwa bó ṣe wà ń bẹ ààrí nínú àdísù yìí, ààrí nínú Sahih Muslim, ààrí nínú Mujamul Awsat tí àfáwà Tabarani, ààrí nínú àwọn
mushkilul athar àtàwọn kutubu sunan mi àárín bẹ́ẹ̀ bi riwayatin mukhtalifa ó wà nínú musnad imam wa Ahmad bin Hanbal náà so yára àwọn riwayat tó yẹ pé ó pọ̀ jura wọn lọ but gbogbo ẹ̀ náà tasubbu fi qalibin wahid Ànábì ó ṣẹlẹ̀ báyìí kí n gbé báyìí Sayyiduna Hudhayfa radiyallahu anhu wa arda ó ní nǹkan kan dú òun pẹ̀lú ẹnìkan náà àwọn tí ọ̀rọ̀ gazwatu Aqaba yẹn tí ọ̀rọ̀ Aqaba yẹn ṣẹlẹ̀ sí nǹkan kan dú wọn ọkùnrin wọn tí nǹkan jọ dú wọn papọ̀ ni wọ́n ń pè ní kí là ń pè Wadi' abun Thabit lọ́jọ́ dú wọn pọ̀ gẹ́gẹ́ bó ṣe wà nínú àwọn riwayati míì tí arímú jáde ìgbà tọ́rọ̀ dún wọn pọ̀ wọ́n jọ ń sọ̀rọ̀ síra wọn nọ́mbà bí èèyàn Huzaifa wa sọ fún pé anshuduka billah kam kana ashabul Aqaba àwọn tí ọ̀rọ̀ ṣẹlẹ̀ sí ní Aqaba tí wọ́n kánú mulathamina tí wọ́n di nǹkan bojú bó ṣe wọ́n bí àwọn riwaya mi tí wọ́n fẹ́ wá àtàkà Ànábì yẹn mélòó ni wọ́n níbi riwaya kan ọkùnrin yìí ni òun fọlọ́n bí ọmọ tó àṣírí wọn torí riwaya padà gbé pé Wadi' àyípadà wà ní àwọn tí wọ́n padà túbá ok òun fọlọ́n bí ọmọ tó àṣírí wọn ní òun ọ̀dá ọkọ̀ ẹnìkan òun bí ọ́ ni ẹgẹ́ tí báwọn ní sí pé òun bí ọ́ ni pé mélòó ni wọ́n so ọkùnrin yẹn wá ń dáhùn wípé ìwọ náà béèrè nítorí bí ọ́ dá lóhùn àwọn ní kúnná nukhbiru annahum 14 wọ́n fọ́ àrùn wọn ní kúnná nukhbiru annahum 14 wọ́n ní 14 ni wọ́n àmọ́rù wá dá lóhùn pé fa in kunta minhum tó bá yẹ pọ̀ wà nù wọn faqad kanu 15 àdébí 15 ni wọ́n àmọ́rù sì jẹ́ àbí Huzaifa sì jẹ́ yọ ayé pé òun sì fọ́lọ́run búra pé 12 minhum harbun lillahi wa li rasulihi 12 kan bẹnu wọn láyéláyé wọ́n ti di ẹni tọ́lọ́run ọjà lógun tó ti ṣẹ̀rọ ọjà lógun torí Ànábì ti padà sókè 12 kan bẹnu nínú àwọn kìí nínú àwọn fi sàhábí kò sọ pé mínú àṣàhábí ò fi lólò àti sàrí ọ̀rọ̀ yìí bí ọdún mẹ́lò kan sẹ́yìn náà àwọn èèyàn mùnáfìkì ni wọ́n rí wọn papọ̀ wọ́n ń dàrúpọ̀ mọ́ àmọ́ wọn ò sínú sàábí torí mùnáfìkì ni wọ́n àwọn lọ̀rọ̀ Al-Qur'ani sẹ́mọ́lá pé yukhadi'una Allaha wa rasulahu wa ma yakhda'una illa anfusahum wa ma yash'urun wa idha laqul ladhina amanu qalu amanna wa idha khalaw ila shayatinihim qalu inna ma'akum innama nahnu mustahzi'un Allahu yastahzi'u bihim wa yamudduhum fi tughyanihim ya'mahun so Ànábì láwọn ẹ̀yẹ o mùnáfìkì ni wọ́n so ní àfáà mi sọ́yà ipò sí bá mi sọ́yà pé wọ́n ti dẹni tọ́lọ́run ọjà lógun àtòjíṣẹ́ rẹ̀ títí lọ́jọ́ ìgbìdà alkiyama láyé ni àti lálkiyama so àfáà náà wí sọ àwọn àfáà mi náà sọ pé Aqaba tí wọ́n sọ́yà kìí ṣe Aqaba ti Mina o Aqaba Tabuk ni àwọn tí wọ́n sì fẹ́ dalẹ̀ Ànábì tó fẹ́ ṣe aburú lẹ́fà Ànábì àwọn ni àwọn yẹn gbogbo riwaya tó bá wáyé yẹn ọ̀pọ̀ gan mi ò fẹ́ ká pẹ́ nígbàtí àròyé wọn ò tí pọ̀ ká má jìsí púpọ̀ so àròyé pọ̀ ń bẹ̀ gan tó jẹ́ pé lè rí bì kan nínú àwọn kútùbù màlìmọ̀ támádà o lọ́dọ̀ alìsúnnà yàyé o tí lẹ́nu ìwọ̀nba kí n sọ báyìí lẹ́nu àwọn ìwọ̀nba tọ́lọ ní kémi ọ̀nà jútó èmi ò rí bi tí wọ́n ti dá ọkọ̀ wípé ọ̀kan náà Abubakar ni o àbí Umaru ni o àbí Uthmanu ni àbí Ali ni àbí kan náà kibaru sahaba yẹn o ridwanullahi alayhi wa ajma'in so èmi ò rí bí tán ní kájọ wá sọ wípé Abubakar àbí Ali ń bẹ ní inú wọn now a rí riwaya tí àfáwà kan bin Suleiman tó gbà wá tóun fi dákọ àwọn tó rò pé wọ́n ń bẹ láwọn 15 yẹn ọ̀sọ̀ àwọn tí wọ́n túbá nu wọn àwọn mẹ́ta ọ̀sọ̀ àwọn ó ka ogbó ẹ̀ síbẹ̀síbẹ̀ kò síbì kan nú ẹ̀ tẹ́nìkan tẹ́tẹ́lẹ́rẹ́ ó kọ́ tó jẹ mọ́ ọkọ̀ Abubakar ń bẹ àbí Umar
a sì máa wá tá máa wá sí mọ́ pé tọ́lá àwọn sàbí kan láwọn fẹ́ wọ́n fi ní wọ́n fẹ́ àwọn kọ́ sàbí kọ́ ni wọ́n ná alladhina azharu al-islam wa lam yakunu bi muslimin tal Qur'an ti ṣe ìfibátù pé wọn sínú sahaba suratul Baqara náà lórí aná làkàtà láìpẹ́ yìí wa minan nasi man yaqulu amanna billahi wa bil yawmil akhir ọlọ́ni wa ma hum bi mu'minin walladhi laysa bi mu'min la yu'tabaru sahabiyan الذي ليس بمؤمن كن تعرف صحابي من آمن بالنبي صلى الله عليه وسلم ولقيه أبي tàbá ṣe fi máa ṣàlàyé afẹ́ ti ṣe definition láàrin lọ́dà àfọ́ ní òṣù lọ́dà àfọ́ aládìsí láti máa ṣàlàyé ọ̀rọ̀ tó lù ṣùgbà ní àbímọ̀já aládùn lókè á ní kankan àwọn ilé ayọ́ náà ti sí náà fún yìí mẹ́ni wọn هذا يعني أنهم ليسوا بمسلمين wọ́n ṣe mọ̀mìnì ètí jẹ́ mọ̀mìnì lẹ́nu tó pàdé ànábì tó gba aláyé tó gbà fún àwọn eléyìí ọgbà fún wọn fẹnu wí ní ìtani lọ́lọ́run fi tètè yanjú ẹ̀ kalẹ̀ so Al-Qur'ani ti bá wa kílè lẹ́yìn kò sí sáwọn nígbà wọ́n sì kà wọ́n gbogbo àwọn tí wọ́n dá kan yẹn kò sí ó kọ Abubakar àbí Umar níbẹ̀ mo ló kọ yẹn bí bọ̀tí mi ò tí fẹ́ kò ní ìdíkà ẹsẹ̀ mọ́ ká gbogbo ẹ̀mẹ́yà tí mo ní àìbí láwọn tí wọ́n dá kọ pé wọ́n wà ń bẹ kò sókò Abubakar ń bẹ kò sókò Umar radiyallahu anhu àrùdọ́ kò sókò ẹnìkan kan wọ́n bẹ ìfún ìwáyà tí wọ́n ti wá dá kọ wọn yìí gan-an àfọ Ibn Hazmi àtàwọn àlùfáà mi wọ́n dán àfà rẹ̀ pé kò lálàáfíà kí sì ní rísìn tán fi dán àfà rẹ̀ Huzaifa tọ́jọ́ sọ ìbò kí sọ̀tọ́rọ̀ yìí ṣẹlẹ̀ tó sojú ẹ̀ òun àti Ammar tánàbí bí wọ́n pèsè mọ́ tánàbí Ammar lóhùn orújú wọn torí káánù lásàmìn wọ́n fi nǹkan bojú àmọ́ wọn bá àwọn nǹkan ọ̀gbìn wọn ìfúnnù òun sá lọ́gbẹ́ nígbà pẹ̀lú báyìí lónìí nǹkan báyìí nǹkan kan mọ́ra wọn. Huzaifa yìí ni wọ́n pè ní káàtìmù sirri rasuli sallallahu alayhi wa sallam ẹni tó pa àwọn àṣírí ànábì fàṣírí hàn ànábì jẹ́ ọmọ àwọn mùnáfìkì ànábì sọ fún pé kò gbọdọ̀ sọ tọ́ba fi lè sọ pé ẹ bá mú àlẹ́ bá sọ fún wa pé Huzaifa lọ́kàwé ẹni yìí ó ti nẹgẹ́ẹ̀tì kò tá ànábì ṣe kíni tó fi sínú tó rọ́ fàṣírí sí lọ́wọ́ ni kò ní ọ́ dá kọ́ kò sí aṣọ bóyá àwọn eléyìí tàbá fẹ́ sọ pé ó dá bóyá káṣe sí ìmọ̀ràrò rẹ̀ wáyà yìí díẹ̀ àmọ́ sọ̀rọ̀ ìgbé tó bóyá àwọn táwọn èèyàn fura sí àbí jẹ́ padà máa ń tọ̀rí kì mí kò lè lálàáfíà ká ní tọ̀rí kù Huzaifa ló ń ṣe kíni so àwọn àlàyé mi wà bọ̀ tí kókó mi ò fẹ́ ká jìnà torí ká fi ríbi kéwù tiwa so ìyẹn nù kò sí ń tọ́jọ́ wípé Abubakar a ní àsọ̀rọ̀ ọ̀pọ̀ aládùúdù ní tí àwọn ààrẹ kan bá ń ṣèyàn nínú ọ̀nà tó máa fi ń tọ́jú èèyàn òun ni pé kán fi oògùn kan ṣe lẹ́gbẹ̀ẹ́ ẹnu báyìí kán kì í bọ̀lẹ̀ nígbà tí wọ́n bá ṣe tàníkù fàgbàlagbà tàníkù tá a bá sọ ọmọ kékeré táwọn ará kì í kan bọ̀ lẹ́nu pé a fẹ́ ajẹ nǹkan lẹ́nu kún náà bá ti mẹ́sàn án so wọ́n wá mú oògùn ẹ̀ wọ́n wá kì í bọ̀ wọ́n fọwọ́ kì í bọ̀ lẹ́nu àgbàlá ẹni tí nǹkan bá ń ṣe lẹ́gbẹ̀ẹ́ kan ẹnu ẹ̀ wọ́n á fọwọ́ kí oògùn yẹn bọ́ lẹ́nu láti fi tọ́jú àrùn tí ń ṣe é nínú tí wọ́n máa ń lò fún ní ẹni tí wọ́n ń pè ní àrùn tó ń pè ní dátùlì jónúbì bá ń bẹ àbí dátùlì jámbí bóyá ló ń fà aṣọ lágbára mẹ́yìn àbí wọ́n ń fura yí pé àrùn tó jẹ́ mọ́ bí ikọ́ tó lágbára tó ń fura pé bí wọ́n fẹ́ ní pírọ́blẹ́mù fùkú ó fẹ́ wú pàdé ara wọn so oríṣiríṣi àwọn àrùn náà máa ń lò fún gẹ́gẹ́ bá àwọn afá ti ṣàlàyé wọ́n sì ń pè kan ní alwajur òun ni kí wọ́n fa nǹkan síyàn lẹ́nu dàrẹ́tì kó gbé mi kan fa ẹlẹ́ẹ̀kẹta ni àsọ̀hún wàgbàdúrù yẹbẹ̀ náà ti yọ kíní tó máa fi ń fa àwọn ọmọ ní kíní fídà làwọn afá mi máa fi ń pè ní fídà ló máa ń pè alwajur yẹn ní fídà so àsọ̀hún ti ní kéèyàn fi nǹkan símú kan fi nǹkan bọ́ nímú náà fún máa pé kí ní ìníhẹ́lá táwọn máa ń bí símú fọ́fí kìhùn àwọn ẹ̀rí pàwọn mìíràn náà àfáà máa pè ní àsàọ̀rùn so bó ṣe rí nìyẹn. Ànábì sallallahu alayhi wa sallam nígbà tí ààrẹ di hadith yìí wà nù Bukhari ó sì wà nù àwọn kutubu sunan míì tí wọ́n jẹ́ sharhu tí wọ́n ṣe sharhu rẹ̀ ìgbà tá ààrẹ di wọ́n rí pa Ànábì gbà mí yóò rẹ̀ bí pé wọ́n ní bí
yashtaddu alayhi al-khasira ìdodo abẹ́yìn gbogbo ó lè yóò nílá yóò nílé ṣe nǹkankan tó wá kí ní ìwà alágbàmí kan wá ní kọ́ máa yẹ pé dhatul jambi ní dàmú ànábì káwọn ológun fún àwọn wá wò pé káwọn fi ògùn yẹn sí lẹ́nu ó ìtì rẹ̀ tó ti bí ká sọ pé ó ti wà out of conscious ó ti fẹ́ wà bẹ́ẹ̀ but kò wà out of conscious completely àmọ́ ti rẹ̀ tí ó fẹ́ lè ṣe nǹkan wọ́n wá fún ògùn yẹn sí lẹ́nu nìyẹn làwọn Aisha ní wọ́n report wípé ladadnahu fi maradihi afògùn sínú ẹgbẹ́ kẹnu rẹ̀ nígbà tó rẹ̀ faja'ala yushiru ilayna alla taludduni ó sì ń fáwọn nísàyè pé ẹ má ṣe bẹ́ẹ̀ fún mi ìfẹ́ ẹ má ṣe fakulna karahiyatal marid liddawa àwọn àwọn adánú wọ́n bá rẹ̀yìn yìí fẹ́ lóògùn àwọn wù bẹ́ẹ̀ ìgbé tí mo bá wọn bí káwọn ẹsà lò iná ìlàmà gbogbo ara mẹ́yìn fẹ́ni tí ààrẹ bá sì ẹsà fún ẹ lò karahiyatal marid liddawa àwọn bá sì bẹ́ẹ̀ fún falamma afaqa gba Ànábì tají tó jí dáadáa Ànábì ní alam anhakum an taludduni tí mo sọ fún yín pé ẹ má ṣe bẹ́ẹ̀ fún mi ní ẹ má lóògùn yín fún mi qulna karahiyatal marid liddawa ẹ̀mí ẹ bá ní èyí fẹ́ lóògùn náà ni àwọn táwa sì mọ̀ pé wọ́n fi wo kíní níbi riwaya mi Ànábì ní wọ́n sọ fún Ànábì yìí pé zannanna anna bika dhatul junn ààrẹ báyìí lárò pé ń ṣe ọ́ in tí wọ́n sì fi ara ní wọ́n fi wò sẹ́ni làwọn fi ní ká fún yín ní mẹ́sìn yìí Ànábì ní la yabqa fil bayti ahadun illa ludda ẹ ti ṣe ti yín náà now this is my time ẹnìkan kan nù ẹ̀yin tẹ́ wà nù léyìí ń tẹ́ ẹ ṣe fún mi wọ́n ṣe fún wọn náà gbogbo kò gbọ́dọ̀ kó ẹnìkan tí wọn ò ní kí oògùn bọ̀ wọn náà ní ẹnu bẹ́ẹ̀ wà illa ludda wà ana anzur wọ́n sì kìí ṣe pé ẹ lọ sí ìṣojú mi yà yín sí lẹ́bi ṣe kíni ní wọ́n fi kìí bọ̀ lẹ́nu illa al-Abbas àfi Abbas ọ̀hún kù mí nìkan fa innahu lam yashhadkum kò sí mbẹ́ ńgbà tẹ́ ń ṣe mo fẹ́ bá rí ìwáyà mi tí ń sọ pé Abbas gan wà ń bẹ́ ìwáyà tó wà ní Bukhari ní sọ pé Abbas ò sí kíni kò sí mbẹ́ ńgbà tẹ́ ń ṣe àtúrà àwọn ìwáyà mi tí ń sọ fún wa yìí pé kọ́dà Maimuna ayé ń ṣe Ọlọ́run sallallahu alaihi wasallam ń gbà wẹ̀ ń jóná òun gbàwẹ̀ ọ̀nà Ànábì ti búra bẹ́ẹ̀ ní kankan so ọ́ kì bọ́nú ni o gbogbo wọn ni wọ́n ṣe fún ọ̀rọ̀ poison wá dá káfí wá ní eléyìí ní ẹlẹ́mìí sọ pé wọ́n poison Ànábì bí wọ́n bá poison Ànábì sí gbogbo náà l'Ànábì tí wọ́n yẹ gbogbo wọn ti kú bá wọn lọ́wọ́ kan náà mọ ìsẹ̀mí tí wọ́n pọ̀lọpọ̀ wọn lò kánàbì tó kú kánàbì tó kẹ́ lẹ́yìn gbàtà Ànábì kú láyé tán ni àbí wọ́n ní jọ́nà tó wá fún Ànábì l'Ànábì wá jáde láyé abadan kọjọ bẹ́ẹ̀ wọ́n gbìyànjú pé tọ̀bọ́ bá sáré yà á sí kíni alógun ẹnu dé àwọn àfáà máwọn àlàyé wá ń bẹ̀ wípé àwọn Ànábì Ọlọ́run níta Ànábì fi ń kọ̀ fún wọn ni pé táwọn rò pé ń ṣeun Ànábì sọ bẹ̀rẹ̀ wáyà mẹ́ pé ma kana Allahu liyaqzifani bihi àwọn táyẹ̀ rò pé ń ṣe mí tó tẹ́ fi lẹ́sẹ̀ làdúdù fún mi yìí sáré tọ́lọ̀ wọn fi ṣèmi láyéláyé òun ti mọ̀ pógùn tẹ́ fẹ́ fún òun yìí kọ́ ní ìwòsàn tí ń sìn òun ẹgẹ́ tí nísìn ìyẹn ló jẹ́ kó máa sọ fún wọn yìí pé ẹ máa lò fún mi nígbà wá lò fún tí ó sì fẹ́ láti bá wọn wí ẹ gbọ́ sí mi lẹ́nu padà ẹ̀yin ẹ̀ sì lu gbogbo yẹn tọ̀ wò so àwọn afá máa àǹfààní jáde ń bẹ̀ tó pọ̀ tó tiẹ̀ ṣàǹfààní fún mọ̀tá lè ṣàǹfààní fáyé ìfò tó tún mú beauty Islam jáde fáwọn èèyàn ju gbogbo dáadáa táwọn èèyàn wá ń lọ́mọdé sí lọ torí nínú táwọn afá mú jáde ń bẹ̀ ni wípé àágbọ́tẹnu aláàárẹ̀ ni àìjẹ́ ń pa lóògùn náà ìbá jẹ́ pé wọ́n bá fara balẹ̀ gbọ́tẹnu Ànábì wọn à ní bọ́ sínú ìtaàbù tá Ànábì padà bá wọn wí àbí so ẹ fàlàárẹ̀ ní ààyè kó express mind rẹ̀ kó sọ feelings kó ṣàlàyé fún yín nípa feelings rẹ̀
nǹkan báyìí ní í ṣe òun bóun ṣe rí sí ni then mọ́ ètò fi yára pé kọ́dà lára ìbáwítà nẹ́bí ṣe fún wọn yìí ráháfà nẹ́bí àti ráhámà tọ́lọ́run pé ànẹ́bí tó jáde ńbẹ̀ torí bóyá ṣe òní tó wọ́n ṣe tó nù ní tó bá fún wọn lẹ̀ tí ó fìyà kan jẹun mọ̀sọ́nà ní kọ́lọ̀ ń fìyà jẹun torí bó ti lè kọ́ ọmọ ìzáàwò náà ní jẹ́ iná lè dínà yóò súnà láwá rọ̀súlà ó sì ní lahum adhabun alimun fi dunya wal akhirah àmúgbàtà náà bí ti ṣe báwọn ti báwọn bí ó ti tán torí àwọn náà níyàn dáadáa wọ́n ṣe kí ni wọ́n ní so àlàyé sókè nípa hadithu ladud òun náà nìyẹn ọ̀rọ̀ tí àwọn nùsáàkà àwọn tí wọ́n ń nàsáàkà tíra tí wọ́n ń kọ tíra kalẹ̀ tí àròyé rẹ̀ jẹ jáde látara karramallahu wajhahu fún Sayyidina Ali alayhi salam fún Sayyidina Ali alayhi salam fún yànláwà Fatima kọ́dà wọn máa ṣe fún Al-Hasan wa Hussein náà táàrin bí àwọn kutub èmi gẹ́gẹ́ bí ìbéèrè èmi ò ìdáhùn sí béèrè o èmi ò rí ẹ̀rí tó sọ wípé àwọn nàsáàkì yìí o gbogbo wọn wọ̀nyí sáfà èmi ò rí téèyàn bá sì rí èèyàn kì í claim ẹ̀ èyí tèmi rí lẹ́rìí òun ni pé ń bẹ nínú ọ̀pọ̀lọpọ̀ àwọn àfáà tá jẹ́ àwọn àfáà wà ńláńlá ní Islam tí wọ́n jẹ́ mọ̀rọ̀ jíhùn tá bá ń sọ̀rọ̀ ẹ̀sìn tá a bá ń sọ̀rọ̀ hadith ní fíkíù ní gbogbo fíìd tó yẹ pé iṣẹ́ tí wọ́n ń ṣe gan nìyẹn Ibn Hajar al-Asqalani nínú tàn rẹ̀ ni pé ikọ̀ tíra nínú àwọn nùsáàkì ló wà tó máa ń kọ tíra kalẹ̀ òun ló ìṣiṣẹ́ rí Sahih Bukhari tíṣẹ́ rí rẹ̀ sì dáa jù kò rí àwọn kìíní yìí mẹ́ àfáwà Nasa'i bẹ́ẹ̀ ni wọ́n pọ̀ bẹ́ẹ̀ tí yóò jẹ́ lè kàwọn tán láwọn àìmọ̀ tó yẹ pé tẹ́yẹ bá ka tàríkù wọn àbí síyàrò wọn rí pé nínú àwọn tí wọ́n máa da àwọn tíra kọ ni wọ́n so èmi ò gbà wípé àwọn tó kọ wọ́n ò gbà àwọn tó máa ń sọ àwọn ìsàfà lọ́dọ̀ tèmi kalimatun fiha ba'dul israf lọ́dọ̀ tèmi wallahu a'la wa a'lam wassalamu alaikum wa rahmatullahi wa barakatuh